يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو يا سنا الأوصاف يا سنا سنا ويا محسنا أما لينام بأسنا والله في الأرض والله في السماء والله ما أخلصنا وأشياء والله ما أخلصنا وأشياء يطيب ويهلو كلما كان رسمه مرارا وتريته النفوس بذكراه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وما كان من مولى فإنك مولاه. gbogbo wa tí a jọ wà níbí Allah tí a jọ wá jẹ àlùbáríkà al-Qur'an ẹ jẹ́ a jọ sọ pé bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. 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 الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. وعلى آله وأصحابه وسلم. آمين. 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 آمين يا الله. nítorí àsìkò ìtawí náà Olúwa gbà fún wa ní ẹ̀sìn. آمين. ìjókòó wa ní àyè yìí tí àlùfáà wa àgbà Dr. Ahmad Ọlánrewájú Al-Fulani أدام الله حياته. tí wọ́n jẹ́ CEO Sebilu Nnajat concept إن شاء الله. tí wọ́n pe gbogbo wa wá láti lè wá gba àlùbáríkà tí ó wà ní Al-Qur'an sára tí ọlọ́lá wa real pop tí iléeṣẹ́ wọn jẹ́ real pop royal food and drinks tán wá so orúkọ yẹn mọ́ Al-Qur'an. Allah. bí èèyàn bá ti so orúkọ yẹn mọ́ Qur'an orúkọ rẹ̀ ò ní parẹ́ tí èèyàn bá ti so orúkọ rẹ̀ mọ́ Al-Qur'an orúkọ rẹ̀ ò ní tán. Allah. bí èèyàn bá ti so orúkọ rẹ̀ mọ́ Al-Qur'an orúkọ rẹ̀ ò ní tí. bí èèyàn bá ti so orúkọ rẹ̀ mọ́ Al-Qur'an nítorí ẹ̀ so mọ́ yẹn kò sì ní bàjẹ́. Allahu Akbar. real pop náà tí wọ́n kó gbogbo àwọn èèyàn jọ síbí lénìí tí wọ́n fi Al-Qur'ani sọ wípé mo fa Al-Qur'ani pé gbogbo yín gbogbo àwọn ìmáàmù àwọn àgbààgbà fáà ni wọ́n wà ń kalẹ̀ yìí. bàbá wa ìmáàmù lọ́mọ́lé Allah hayatahu. Sheikh Abdul Hafiz àwọn ni wọ́n wà ń kalẹ̀ yìí àfáàgbà. Allah hayatahu. bàbá wa ọmọkùnmi láti Èbúté Mẹ́ta àwọn ni wọ́n wà ń kalẹ̀ yìí. Allah hayatahu. ayò nígbà wa láti máa dárúkọ gbogbo àwa àfa kàǹkàǹkà tí àwa ń kalẹ̀. Insha Allah. ẹ̀yin ọlọ́lá wa tí ẹ wà ń kalẹ̀ bàbá wa báwo àbí Boam Foods tí wọ́n ṣe Bao Oil iléeṣẹ́ náà ò ní bàjẹ́. Àmín. ọlá ní oṣù tá a wà yìí àlùbáríkà iléeṣẹ́ náà ó máa pọ̀ sí i. Àmín. ẹ̀yin náà ò ní dẹni àná o. Àmín. ọlá Qur'an al-Azim. Àmín. bàbá wa tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí àwọn náà mo kí gbogbo àwa tí mo kí àwọn kudọ́ọ̀tì Insha Allah. tí wọ́n mójútó kíka Al-Qur'ani náà ẹkùn iṣẹ́ náà iṣẹ́ tó ṣòro ṣe ni
iṣẹ́ tẹ́ ń ṣe Ọlọ́run jẹ́ àjọba níbi tó lérè. Àmín. Gbogbo àwa tí a jẹ́ tí a participate lórí kíka Quran náà tí a jẹ́ akẹ́kọ̀ọ́ Quran torí gbogbo ẹni tó bá ń ké Quran ó ń kẹ́kọ̀ọ́ ń pa Quran náà ni. A kí wa kú oríire náà. A kí wa kú oríire náà. Quran ni tírà tó ṣe wípé kìí ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ dáyé. Nínú Ramadan ni Taureta náà sọ̀kalẹ̀. Yìí tọ́lọ̀ ń fún Ànábì Musa. Alayhi salam. Wọ́n ní ká wá sí nígbà tí Ramadan di 6. Nínú Ramadan òun ni Bible náà sọ̀kalẹ̀. Wọ́n ní ká wá sí nígbà tí Ramadan di 14. Nínú Ramadan náà ni Al-Qur'an sọ̀kalẹ̀. Wọ́n ní ká wá sí nígbà tí Ramadan bá ti lé ní 24. Allah. Kalamun qadimun la yumallu sima'uhu. Kalamun qadimun la yumallu sima'uhu. Tanazzaha. La yumallu sima'uhu ni ó pé. Kalamun qadimun la yumallu sama'uhu. La yumallu sima'uhu. La yumallu sima'uhu. Bàbá ní sàmá la yamallu ló wà wá ní sama'ahu. Ayyakumullah. Ayakumullah kọ́ kéwú ni. Kalamun qadimun la yumallu sima'uhu. Sima'uhu tanazzaha. Qawli wa fi'li wa niyyati. Kùránì tí à ń kà yìí kìí ṣe tírà ẹnìkankan, tírà Ọlọ́run ni. Dr. Ahmad Al-Fulani ntọ́lọ̀ ń bá ràn yàn wá ṣe láyé náà ni ó máa ṣe. Ẹni Ọlọ́run bá ní wá ṣe eré láyé, ire náà ni ó máa ṣe tó bá ti dáyé. Ẹ̀yin náà ò lè kàyé èèyàn tí ó ti gbẹ̀bùn. Ẹ lè kàyé èèyàn tí dámání ẹ máa kọ́ nísìnyí pé èèyàn mélòó ló ti lọ Mọ́kà ní Sebilu Nnajat. Bóyá lẹ lè mọ iye ẹ̀ mọ́. Èèyàn mélòó lẹ ti fún lówó, bóyá lẹ lè mọ iye ẹ̀ mọ́. Èèyàn mélòó ló ti gba oúnjẹ tó yẹ pé ẹlòmíì gan wò pé kí láwa fi jẹ sàrí lọ́tún la báyìí. Tó wá ń gba ìrẹsì tí ń gba pákéjì tó sí pákéjì tí ń bá oríṣiríṣi nǹkan. Ẹ̀yin náà ò lè sọ mọ́. Ẹni tí bá ṣe ń ṣàánú àwọn èèyàn Ọlọ́run a máa ṣe kí ni? A máa ṣàánú òun náà. Kalamun qadimun la yumallu sima'uhu. Tanazzaha qawli wa fi'li wa niyyati. Al-Qur'ani tó ti wáyé tó ti pẹ́ ìgbà tí Al-Qur'ani ti sọ̀kalẹ̀. La yumallu sima'uhu. Ìmọ̀ gbọ́ Qur'ani ní èsúyàn. Bẹ́ẹ̀ tó pẹ̀lú mi jáde ní sí pé ó yá come and read Quran. A tún tẹ́tí náà ni tá a tún máa gbọ́. A tún máa tẹ́tí tá a máa gbọ́ náà ni. Tanazzaha an qawlin. Tanazzaha an qawli wa fi'li wa niyyati. Tanazzaha an qawli wa fi'li wa niyyati. Al-Qur'ani Mákà gá níbi ká sọ wípé ká lọ fi tì sọ́dọ̀ ẹnìkan pé bóyá aláwájá ló ní Qur'ani ẹni báyìí ló sọ̀ kalẹ̀. Gbogbo ọgbọ́n tí wọ́n dá láti lè yí Qur'an padà náà Ọlọ́run ò gbà fún wọn. Bí wọ́n bá láwọn dọ́gbọ́n pé ó dá ẹ tún Qur'ani mi tẹ̀ èyí táwọn tó ti há Qur'ani sórí ńkọ́ ṣé wọ́n lọ kó ọpọlọ wọn kó ń bẹ̀ ni. Kéwú ni. Kalamun qadimun la yumallu sima'uhu. Tanazzaha qawli wa fi'li wa niyyati. Dr. Al-Fulani ṣé tó bá di jálì kìyàmọ̀ tọ́lọ́run bá kó àwọn tí wọ́n gbogbo àwọn tí wọ́n jókòó yìí bóyá nígbà tí wọ́n ń polówó tó ń pariwo Al-Qur'an ìwọ náà wà ń bẹ̀ máa làlẹ́ Janna ṣé wọ́n gbàgbé irú yín. Bihi astafi min kulli da'in wa nuruhu dalilun li qalbi inda jali wa raibati. Dalilun li qalbi inda jali wa khayrati. Kéèyàn wá máa sponsor orú nǹkan báyìí àwọn olówó tí wọ́n jẹ́ olówó Islam ń ta fẹ́ kí wọ́n máa ṣe lélẹ́yìí kìí ṣe kó máa fowó rẹ̀ sponsor kánífà káàkiri bíi wèrè máa sponsor Al-Qur'ani tí ó gbà ọ́ Al-Qur'ani ni ó gbà ọ́ tó bá di jálì kìyàmà níbi tó bá náwó rẹ̀ sí lọ́lọ́run fẹ́ lò. Bihi astafi min kulli da'in wa nuruhu. Gbogbo kánífà ni wọ́n ti mú ọ ní chairman ọwọ́ adéfìlà abetí ajá wọn wá rí ọ́n bí Qur'ani ibi Qur'ani tó yẹ ká ti rí yìí àárín yín bẹ́ẹ̀
ẹ mú owó yín kẹ́ pé Dr. Alfulani bàbá tún ṣe léyìí tán nínú àwẹ̀ ẹ tún wo bí oṣù mẹ́ta kan ẹ tún ṣe yóò jẹ́ kí àwọn ọmọ wa tí wọ́n jẹ́ ọmọ mùsùlùmí kún lè mọ kama hóyàáyà nípa kíkà Al-Qur'an. bihi ashtafi min kulli da'in wa nur dalilun li qalbi inda jahali wa khairati dalilun li qalbi inda jahali wa khairati. ọmọ mi ń bẹ ńjọ́ tó ti gbọ́ pé competition yìí fẹ́ ṣẹlẹ̀ ló ti lọ gbọ́n Kùránì rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo ohun tó ti gbàgbé àìsùn ọmọ mi bá jẹ sàrí tán yóò tó kò sí kó tó sùn lálẹ́ yóò kò sí àwọn kíní wọn yìí máa ń jí àwọn èèyàn hope láti lè múra sí Kùránì fúnra rẹ̀ ìmọ̀ ń jẹ́ kéèyàn ó karamọ́ nígbà tó Ọlọ́run ló mọ̀ sọ̀rọ̀ Kùránì fún ó ní dhalikal kitabu la rayba fihi. نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم gbogbo wa ní ẹja jọ máa ké. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. àwọn afáàwọ̀ òfin kankan kọ́ àwa kọjá Kùránì bàbá wa Alhaji Àgbà rahimahumullah. bàbá wo níyanjú bàbá wa jíyọ bí ọjọ́ gbogbo tí wọ́n fi kọ́ wa náà là ń ké yìí o bàbá wa lágége tí wọ́n fi kọ́ wa Al-Qur'an. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. fúnra Ọlọ́run ló ní ó ní that book tíra tó wà lọ́wọ́ rẹ̀ hùn لا ريب فيه. èyí tó há sórí hùn sórí ojú tó fi ń wo prógámù yìí ó ti kọjá bí wọ́n náà ti ń wò ó àwọn tọ́lọ̀ ń kẹ́ ti ń tẹ́wọ́ gbà àwọn ti ń tẹ́wọ́ gbà pé nígbà tí ó bá fi tọ́dún mẹ́ta sísìn àwọn máa rán àwọn èèyàn láti máa lọ kẹ́kọ̀ọ́ ní Saudi àwọn máa rán àwọn èèyàn láti máa lọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ Lárúbáwá Ọlọ́run mọ́sá kàwọ́ náà kún ẹni tí wọ́n mú. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. bó bá yá blue roof gan ò ní gbà wá mọ́. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. Al-Qur'an Ọlọ́run ní zalikal kitab tíra ni. لا ريب فيه. gbogbo ń tẹ́rí táwọn ọmọ ń kà fún wa ẹni Ọlọ́run bá ní ó mọ̀ túmọ̀ rẹ̀ ẹni tí ó mọ̀ túmọ̀ Al-Qur'an bó bá dé Saudi báwọn àmọ́mù bá ń kéwú tí wọ́n bú ẹkún yóò kàn wọ́n kí wọ́n sunkún sí nísì torí kò mọ̀ túmọ̀ tí wọ́n ń ké ẹ̀yin ọmọ tẹ́ ń ké Kùránì ẹ ké kẹ́ ẹ tún ké túmọ̀ rẹ̀. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. nígbà tí yẹn bá bọ́ta tó bá ń sọ òyìnbó ní sẹ́yìn tí ò gbóyìnbó yóò mọ táwọn yẹn bá wá pàtẹ́wọ́ ẹni tí ò gbóyìnbó mọ̀ bí ẹni tí mẹlẹ́gbẹ̀rẹ̀ kí ló wí lẹ́ẹ̀kan kí ẹni ń pàtẹ́wọ́ fún torí kò gbọ́ tí wọ́n ń wí alọ́ múra adé múra ẹni tó ń kí kílẹ̀ ń pè tàràwì fún wa ó bá kí ó débì kan ló bá ń sunkún ló ń sunkún ló ń sunkún nígbà tá a dé tá a kó mọ́sálásí ọ̀rẹ́ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ni pé àfà kí ni ìmáàmù ń sunkún sílẹ̀ kan. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. mo wá ní ibi tó kéwú dé ni mo ní ibi tó kéwú dé ni ó pa á lẹ́kùn ibi tó sì kéwú dé ni kò wá sí qalladhina taqaw ila jahannama zumara. àwọn taqaw ní jahannama. ila li jannati zumara. ila li jannati zumara. ìwọ̀n ń ké lọ nígbà tó débi wasiqa alladhina kafaru ibi tí màmú yẹn ibi tó ti bú ẹkún nù. nígbà tó lọ ní tó bá díjà kìyàmá wọn ò máa da àwọn kan lọ́nu náà wọn ò máa da àwọn kan lọ́nu àlìjánná kéèyàn wá rò lẹ́mìí bóyá rò lẹ́mìí ara rẹ̀ pé ń bò lòun mọ̀ tí wọ́n da òun lọ. ń bò ló mọ̀ so téèyàn bá ń kí Al-Qur'ani èyí ó tún mọ ntọ́ Al-Qur'ani fúnra rẹ̀ gangan làlùbáríkà ẹni Ọlọ́run bá ti ní ó mọ̀ tó sì ké
ẹni tí ò ní jálùbáríkà fún náà lẹni tó ké tí fi ṣe nǹkan míì tọ́lọ́hun ò fẹ́. bihi ashtafi min kulli da'in wa nuru'u dalilun li qalbi inda jali wa khayrati. ó wà ní láàárọ̀ ibà ó wà ní udan. hudan lil muttaqina hudan lil muttaqin. ẹni tí ó máa tẹ̀lé Kùránì lẹni tó bẹ̀rù Ọlọ́run. Allah. nítorí pé tó bá ti ń ké ara rí ó máa balẹ̀ tí bá ti ń gbọ́. iṣẹ́ tọ́lọ́run fẹ́ káwé ẹ̀ṣẹ̀ lára wa sẹ́ni kó ṣe lára ọ̀pọ̀lọpọ̀ lọ́dún yìí. àwẹ̀ nà kálukú ní ọrẹ́ tó bá rí bi tẹ́lómi sùn kalẹ̀ sí báyìí ó máa wò pé ẹ jáàmù mọ́tò ni àbí mọ́tò ló jáàmù yín. kì í sì ṣe pé bẹ́ẹ̀ Ọlọ́run ti di àwẹ̀ tí mo ní ẹ gbà la'allakum tattaqun. yìí tẹ́ ẹ máa gbà wẹ̀ tẹ́ ẹ máa ní kódà bí ẹ tiẹ̀ máa ké mo gbà wẹ̀ lọ́dún yìí kọ́ wọn bí ọ̀dà. zalikal kitabu la raiba fihi hudan lil muttaqina. tó bá dé mahalasi jimọ̀dọ̀ mi báyìí àwọn Haúsá wọ́n sùn lẹ̀ lọ yẹn gbọ́dọ̀ báyìí ni ìmọ̀ Dr. Alifulani ìmọ̀ tó tún wà ń bẹ̀ ni pé bẹ́ẹ̀ bá jí wọn di ọ̀la wà láwọn ní dáyín lóhùn. zalikal kitabu la raiba fihi hudan lil muttaqin. aláwọn tí wọ́n mọ̀ tún mahalasi wá dé wọn láwọn fẹ́ tún mahalasi sí àwọn ọmọ láyé sọ pé hey come back we dey sleep nínú masalasi wọ́n kí àsùbá àtàbà iná bẹ̀rẹ̀ oorun ẹni tí ó gbálẹ̀ tí ó fọ mahalasi wá dé òun fẹ́ tún mahalasi come back we dey sleep awẹnu iṣẹ́ Ọlọ́run ni tí mo fẹ́ káwé ẹ̀sẹ̀ lára yín náà ni pé kó ka yín mọ́ báwo ẹni àwẹ̀ bá ti lè ká mọ́ tó ò fi ní bẹ́ẹ̀ lọ Ọlọ́run Ramadan ó lè bẹ̀rù Ọlọ́run mọ́tẹ́ kú o. zalikal kitabu la raiba fihi hudan lil muttaqina. níbo mi Ọlọ́run ní hadha dhikrun mubarakun anzalnahu afa antum lahu munkirun. ẹ bá jájọ ké. hadha dhikrun mubarakun anzalnahu. hadha dhikrun mubarakun anzalnahu. afa antum lahu munkirun. ẹ jájọ wí. afa antum lahu munkiruna. afa antum lahu munkirun. ǹtẹ́ máa gbọ́ tí ó jẹ́ máa rántí Ọlọ́run alukur'an mubarakun alukur'an ò gbọ́dọ̀ wà láàrin èèyàn kan tó wá ní òlà àlùbáríkà. Allah. bá a fa bá ti di yẹ̀yẹ́ náà fi máa wò pé sáfà làwọn eléyìí sá sáfà lè léyìí sá. Allah. ẹ wo èèyàn tí ń fi Dr. Alifulani pé Ọlọ́run kébí ní òtí ẹ̀ dàbí àfa yìí. ẹ wo èèyàn tí ń sọ pé Ọlọ́run jẹ́ ń dàbí bàbá lọ́mọ lè kí n dàbí ọmọkùn mi nítorí pé wọ́n rí i pé àlùbáríkà ti bẹ̀rẹ̀ alukurani ó reflect lára wọn. wa hadha dhikrun mubarakun anzalnahu afa antum lahu munkiruna. afa antum lahu munkirun. kódà bẹ́ẹ̀ yẹn bá ń sọ mẹ́ni tó ń kí alukurani ìmọ̀lẹ̀ alukurani ó sì máa dára tiẹ̀ náà. La ilaha illallah. ṣáájú òun fún wa èmi máa ṣàfà àwọn nǹkan tẹ̀lé àwọn àfáà ni torí pé wọ́n ti rí ìmọ̀lẹ̀ òun lára rẹ̀ náà fi ní ṣáájú òun fún wa. ṣáájú òun fún wa oníwà ni èmi máa ṣàfà àmọ́ kò wọ́pọ̀ lẹ́ni tí ó sọ pé òun yẹn ṣàfà yóò ṣáájú náà nítorí pé njọ́ títí tẹ̀lé àwọn tí ń ké Kùránì òun náà ti ń gbọ́ iná àtẹ́ná ti ń gbọ́ kúlú àlá òun náà ní èkì. وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون أفأنتم له منكرون. Allah ó dé àfáà tó ké Kùránì títún wá lọ lè sẹ́fà. Allah ó dé àfáà tó ké Kùránì títún wá títún parí mo ní olúgbòhùn ó yẹ kó wọn náà mọ̀ pé o ti dolórí ibú. ذكر مبارك أنزلناه. ntọ́ oní tó lè gbé ayé pé mo ní nǹkan báyìí. La ilaha illallah. gbogbo ẹni tẹ́yàn bá ní tí ò lè gbé ayé pé mo ní nǹkan báyìí ẹ wo orí ibú níbẹ̀ mi kàn. àwa lè sọ ní sẹ́gbẹ́ àní nǹkan kan o a máa ní Al-Qur'an àní nǹkan kan o
àmọ́ ní alukur'an ẹni ó bá ní alukur'an wàláhì gbogbo nǹkan lóní. wa hadha dhikrun mubarakun anzalnahu afantum lahu munkiruna afantum lahu munkirun. Bàbá ní kẹ́ gbé ẹbọ lẹ̀ kẹ́ má ṣe bọ mọ́ ní tí wọ́n sọ fún ni pé kur'an ti tó yín. Ìwà fún àwa sí igbá yàálẹ̀ babaláwo wa ń la ifá sí ọláyà orí fáyẹ̀ rẹ ti ta. Àbí ẹ̀gbọ́n tí ń wí ni. Lẹ́yìn kur'an kò sí nǹkan kan máa wẹ̀ má jẹ́ wọn ó tàn yín o. Kur'an tẹ́ ké tẹ́ hàn ẹ mójútó. Òun náà ni ó sọ yín déèyàn. Ìdààmú olóde tó gbé kur'an tó ká. Ẹni tí èsè mùsùlùmí ẹni tí èsè àfà gan oníbi kìíní kan bá rú mi lójú màsàlùwàlá máa yá agbé kur'ani. Màyà akọkẹ́wù àpọ̀lúwà tó kìí sàfàfà ó sì ẹni tí sàfà gan tó mọ yìí Al-Qur'an ìwọ tó wá já àfà ọwá ti kà á sí pé wo ọ̀rọ̀ tí kùránì yìí àdúrà tí kùránì yóò ní já lọ dọ́gbọ́n sí gbogbo ọgbọ́n tó bá ti dá sí tí ìbá ti ṣe pé lọ́dọ̀ Al-Qur'an ọ̀rọ̀jọ́ ọ̀ka ọ̀pọ̀ yìí níwájú ọlọ́run rojọ́ rẹ̀ ni fi lẹ́yìn ìgbà tèmi ọlọ́run fún wọn ní kùránì ó tún wá lọ lé mójútó nǹkan mi ọlọ́run o ìmọ́lẹ̀ alukurani náà ọlọ́run mọ́sàájú ran gbogbo wa o. àmín. wa ya rabbi mati'ina. wa ya rabbi mati'ina bisirri hurufi. ẹ̀yin kò dọ́ọ̀tì wa ìmọ́lẹ̀ tí ń bẹ lára yín tán fi ní ẹ̀yin ni ẹ wá jọ́ọ̀jì kìíní yìí ìmọ́lẹ̀ náà ò ní kú lára yín. fa ya rabbi mati'ina bisirri hurufi. Dr. Ahmad Al-Fulani l'Amẹ́ríkà tẹ́ ẹ̀ máa lọ àwọn kan bẹ́ẹ̀ tó ṣe wípé ìwọ̀n bá kéwọ́ tí wọ́n ké ńlẹ̀ yìí kódà ní wọ́n tún fi ń ṣe ìmáàmù lọ́hùn táwọn náà ò bá tún wá ké ńkọ́ wọ́n ní ìwọ sáàmọ́ tó fi máa kírun ọmọ bàdí ọmọ kọ̀bílí máa ṣe ìmáàmù fún wa. fa ya rabbi mati'ina bisirri hurufi. mo lọ stéètì kan ní last year mo wá rí kinní kan lára blackboard ní ìlú tí wọ́n ń pè ní Columbus Ohio mo wá ń bí wọn pé ta ló kọ kínní ní ọ̀dọ̀ àwọn mo fẹ́ rántí ìjàmbá náà ní Columbus ní Ohio mo wá ní ta ló kọ kínní yìí wọ́n ní ṣe mo believe pé kéwú tí wọ́n kọ yẹn ẹni tó kọ obìnrin ni. La ilaha illallah. ọmọbìnrin tó kọ kéwú yẹn kódà kì í wọ 20 years bàbá rẹ̀ rán ọ lọ lé kéwú ní Nàìjíríà ó lọ mad àmìlà lórúkọ ọmọ náà nìbàdàn gbàtí bàbá ẹ̀dẹ̀ ti níwèé ó wá mú ọmọ yẹn wọlé wọ́n nídìí àwọn tí ó máa kọ́ àwọn ọmọ ní kéwú níbẹ̀ nígbà tó mọ ìmáàmù yẹn dẹ̀ ti wá kéwú níwọ̀nba ó jáde ìdádí sanabi ló wà tó fi travel nǹkan tó ké ní Nàìjíríà yẹn ó wúlò fún gbà tó dọ̀hùn. La ilaha illallah. ẹ mójútó Kùránì o ẹ mójútó kéwú yín o faya rabbi mati'ina bisirri hurufihi. faya rabbi mati'ina bisirri hurufihi. ìmọ̀lẹ̀ alukurani ọlọ́mọdé okó lára wa o. wa nawwir bi. afa tí o bá sí ìmọ̀lẹ̀ kurani lára rẹ̀ tí wọn náà bá ti rí bó ti mọ̀ pé bó làfà yìí tí wọ́n ń wò báyìí. ó ti gbé gárígàrí sára. faya rabbi mati'ina bisirri hurufihi. kò síbi tí yẹn gbé kurani sí tẹ́rù ọmọ bàyẹn bẹ̀ pé sàgbà kò ní ṣẹlẹ̀ sí báyìí. agbára burúkú tó onítọ̀ wa ń gbé káàkiri tí wọn náà ò lè dúró ń bẹ̀. tẹnìkan sọ yá mọ́sọ̀bá mọ́ ó ti mọ̀ pé nǹkan burúkú kan bẹ́ẹ̀ mi tó ń wà. ẹ dákun sẹ́yìn náà lèèyàn fẹ́ gbé pàdé Ọlọ́run kálukó dáwọ́ aburú lẹ̀ ẹ mójútó Kùránì ìmọ̀lẹ̀ tí ń bẹ nínú Al-Kùránì Ọlọ́run jóná gbogbo wa o. faya rabbi mati'ina bisirri hurufihi wa nawwir bihi qalbi wa sam'i wa mukilati. nínú Ramadana nísìnyí gbogbo kálukú ni kutiba alaykum siyam tafsiri lọ gbáà ẹlòmíì ti pa Kùránì dé báyìí wọ́n ti parí ó tún di Ramadana ọdún tí ń bọ̀ àfáà mi ń bẹ oníwàásù ọdọọdún lòun bá ti di Ramadana eléyìí ní ó tún di Ramadana ọdún tí ń bọ̀ kí lè tó Kùránì tó gbélẹ̀ tó ké mọ̀ kí lè tó máa ké lọ ké lọ bó jẹ́ wàásù oṣooṣù náà ni máa ṣe mọ́sálásí yìí máa fi rán àwọn èèyàn létí bí àwọn bá ti ń gbọ́ Kùránì ara rí ó máa balẹ̀ tẹ́ bá lọ wo dáadáa gbogbo ẹni tó bá ké Kùránì ara wọn máa ṣe kí ni máa balẹ̀ wọ́n yé ṣe wọ̀nàwọ̀nà láwùjọ wọ́n yé ṣe wọ̀nàwọ̀nà
subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. ẹgbẹ́ títóbi fún Ọlọ́run. inna hadha al-Qur'ana yahdi lillati hiya aqwam wa yubashshiru al-mu'minina alladhina ya'maluna as-salihati anna lahum ajran kabira. bàbá wa àgbà Sheikh Musa Muhammadu Murtada Ainu Ridoh al-Adabi, Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Bí anabuwa Muhammad sallallahu alaihi wasallam tí bá ń bá àwọn sahaba sọ̀rọ̀, wọ́n ní ka anna ala ru'usina at-tayra, gbogbo wa la farabalẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run náà wọ̀ wá lára, ohun tá à ń sọnù. Ó pọ̀ nínú àfáà míì tí ó máa ṣe wáàsí tó já sí wípé wáàsí tí ń ṣe gan ò ní lápa lára ara rẹ̀ ká tó wá sọ àwọn tí ń ṣe wáàsí fún. Bàbá wa àgbà Ainu Ridoh Agba, ẹ̀yin gangan fún ara yín, alukur'ani ló ń jẹ yín, alukur'ani ló mi yín, gbogbo ìgbésí ayé yín alukur'ani ni. Ẹ ké kur'ani náà fa, ẹ nígbàgbọ́ nu kur'ani náà fa, gbogbo ìlú ayé lẹ́ti lọ ṣe wáàsí látara alukur'ani. Bàbá tún ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà ni, níjọ́ tá a ṣe first Ramadan tá a wà ń bẹ̀ yìí ni bàbá dé láti Amẹ́ríkà. Kò sí tí wọ́n lọ ṣe lọ́hùn o tó ju alukur'ani náà lọ. Bàbá wa àgbà Ainu Ridoh Agba, àdúrà tí èmi ó ṣe fún yín ni wípé ma wadda'aka rabbuka wa ma qala walal akhiratu khayrun laka minal ula wala sawfa yu'tika rabbuka fatarda. Mo rántí ní 1997 bàbá jí ọbí ọjọ́ Ọlọ́run járí wọn pẹ́. Bàbá ní ẹ dákun ẹ bá ń pè, ẹ má bínú bí bàbá ṣe wí lọ́dún náà ni o. Bàbá ní ẹ dákun ẹ bá ń pè Ainu, ẹ bá ń pè Musa kó wá, mo fẹ́ gbóhùn Musa. Lálẹ́ ọjọ́ náà bàbá ti rántí. Láhàn bàbá ni mo fi wí o. Lọ́jọ́ náà ẹ wá ń ka tẹ̀jídí ní 1997. Bí ẹ ṣe wá ń ka násù yẹn, tẹ́mi náà sì kéré ńgbà. Yorùbá náà Muhammad, Yorùbá náà bí dáadáa fa. Bẹ́ẹ̀ tí wá ń ka násù yẹn lọ́dún náà, ṣe mọ̀ pẹ́lú mi wà tẹ́ bá gbọ́ nǹkan tuntun lẹ́nu ẹ̀ tí ó bá fi dọdún mélòó kan kò ní tuntun mọ́. Tí bàbá wa Ainu Ridoh rí bẹ́ẹ̀. Táwa tẹ́mi sì fi rántí dì sín láti ọdún yẹn, kéṣe pé kékeré báwọn náà ẹnu wọn ló gbà o. Ẹ bá Yorùbá náà Muhammad. Àwọn tẹ́yìn bá sọ pé èèyàn kéré, ẹnu tí wọ́n gbà á pé ọmọ sí bàbá ni Yorùbá náà Muhammad. So ẹlòmíì ó wá tó já sí pé tí bá ń ka nǹkan lọ́dún kan kò ní dùn gbọ́mọ́ létí. Bó ti wá wà ń wá ń tuntun sí ní gbogbo gbà. Bàbá wa Ainu Ridoh lẹ́ẹ̀kan sí, ma wadda'aka rabbuka wa ma qala walal akhiratu khayrun laka minal ula wala sawfa yu'tika rabbuka fatarda. Suratu Duha kan ní ẹ bá ń ké fún wọn. Gbogbo rẹ̀ tọ́lọ́hun ṣe fún Ànábì nínú Suratu Duha, Ọlọ́run bá wa ṣe fún bàbá wa Ainu Ridoh. Bismillahir rahmanir rahim. Wad-duha wal-layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala walal akhiratu khayrun laka minal ula wala sawfa yu'tika rabbuka fatarda. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. ولا حول ولا قوة